ọmọ yẹn ṣe ni ó ń ṣe fún ẹni yìí lórí ọ̀fẹ́ àti ẹ̀ ti sọ̀rọ̀ kẹ́ ẹ gbọ́ títí ẹ̀ ó wà ń bẹ̀ nísìn ara ẹ̀ ò yá kò ní freedom kò lè jáde he can't do anything, he's just useless. The family too are useless. We can't do anything because we cannot leave our family to be in pain and we are happy. Kò possible ògbóná ilé wa nìyẹn kò dẹ̀ gbọ́dọ̀ wo. Mi ò ready àti dárúkọ anybody. I am not ready to mention name and I'm not going to mention name. But this person tó bá yẹ pé ní tòótọ́ ní pé Ìjẹ̀ṣà ṣe nǹkan tó ṣe ìyá ìyàwó ẹ̀ wà ń bíbá ìyá ìyàwó ẹ̀ ò ní support ẹ̀ o. Defilement náà pariwo 7 years ago tí gbogbo èèyàn bá mọ nǹkan tó ṣẹlẹ̀ sí Ìjẹ̀ṣà tí àwa ẹbí ò lè sọ síta. Ṣùgbọ́n tẹ́ bá ṣe ríyàn pé wàṣọ tẹ́ ń rí nínú fíìmù ẹ̀rọ pé ó ń live perfect life. Ìyọ̀ mélòó la fẹ́ lọ máa rojọ́ tèmi fún pé báyìí ni tó ṣe ṣẹlẹ̀ báyìí ló ṣe ṣẹlẹ̀ tá la fẹ́ ro tiwa fún. So these things has been happening that we have been keeping it in the family thing and you decide to bring it to the public and we are ready. Ṣé princess yìí fún ara ẹ̀ ṣó ti sọ iye ìgbà tó ń fún ara ẹ̀ ti bá aṣọ sí wọ̀wọ̀ níwájú Ìjẹ̀ṣà pé kí Ìjẹ̀ṣà bá òun sùn. Torí pé Ìjẹ̀ṣà dáadáa ò lè jà ṣùgbọ́n olóòbúrò tó gbójúlé o. Ó ní òye ìgbà tí princess yìí fún ara ẹ̀ tó máa pe Ìjẹ̀ṣà pé ẹ níbo lo wà mo sí ọbẹ̀ ọ̀fadà tán. Baálé ilé tó níyàwó káṣí ẹ̀gbà tó yàwó ò sí ní Nàìjíríà ó dẹ̀ mọ̀ pé ìyàwó ẹ̀ wà ń bẹ̀ ó ní àbúrò ó lẹ́gbọ̀n. You claim to be a friend to somebody and you are also the enemy. Why are you a friend enemy to him? You said this person is your friend, you said you helped him, you said you this. Nígbà tí Ìjẹ̀ṣà lọ ṣe WAEC, ṣó mọ bí sí Ìjẹ̀ṣà ti ṣe WAEC. Torí you came to the social media and said ṣé ẹ̀ṣẹ̀ ni pé o help ẹ lọ sí school. When Ìjẹ̀ṣà did WAEC, I drove him down to where he did his WAEC in Ikorodu. And you are claiming as if Ìjẹ̀ṣà depend on you. Please, I am begging the social media, I am begging the entire Nigeria, I am begging the government. Gbogbo ìjọba ni mo bẹ̀. Kọjọ kí wọ́n jẹ́ ká fi ọwọ́ ká fi wo kíní ìdára ká farabalẹ̀ ká wo ẹ̀ṣẹ̀ yìí pé Ìjẹ̀ṣà kò lọ́wọ́ kò lẹ́sẹ̀ ní nǹkan tó fi ṣe. Okay, when you Bayomi said earlier, when you call somebody a pedophile, you should understand pé ẹni yìí ọmọ kékeré nìkan ló máa interest ẹ̀. Yes. Not àgbàlagbà. I have lived with him all my life. Kò dẹ̀ fọwọ́ kàn mí rí. At least I'm a distant family to him. He could say we are not born of the same father and the same mother and he should abuse me. But he never did so. He made me who I am today. I am who I am because of God and because of him. So tó bá yẹ pé èèyàn tó ń bá ọmọ kékeré sùn ni àbí nǹkan ṣe kíní kan á ti máa gbọ́ ìròyìn ẹ̀. But tó yí pé wájú kíkẹ́ wọ́n fẹ́ dún ẹ̀wọ́n fẹ́ tarnish image ẹ̀. Ṣé ti bá Ìjẹ̀ṣà sọ̀rọ̀ báwo ni wọ́n ṣe ń tọ́jú wọn sí níbi tí wọ́n fi wọ́n sí láàmú? Kò síyàn tí ó ní ìtọ́jú nínú àhámọ́ torí kò ń ṣe lè bàbá ẹ̀ kò dẹ̀ ṣe lé ẹ̀. Kò síyàn tó máa tì mọ́nú ilé tínú ẹ̀ máa dùn. Abọ́sibọ́sí pé kò rí ìta kò rọrùn kò rí anything. Ó kàn ń gbé bí ẹranko tó fi ajá gan tíyàn bá tọ́jú ajá sínú cage tó bá tó time kan yàn á free ẹ̀ pé ó yá ṣeré play around. Not to talk of a human being who has the right to freedom. You said something the other time that even Princess herself at numerous times has... Yes, and I will say it even to her front. Okay, tell me. Numerous times she has opened, she has off herself. Princess herself, Princess Adebisi, the comedian, you know, has off her clothes that Ijesha to have sex with her. So because you said Ijesha refused you because he's a married man, you now said you are going to show him. The other day, lọ́jọ́ náà, Yorùbá officer, máa fi ayé wọn ẹ̀, ṣé bó ti fa ayé wọn sí? Kóhun náà kó má kú mọ́. Òun fúnra rẹ̀ náà tó lóun fẹ́ fa ayé wọn sí, kóhun náà má kú mọ́. Ṣùgbọ́n àtìyàn tó jẹ́, àtìyàn tí ò mọ̀ nípa ẹ̀, Ọlọ́run má jẹ́ kẹ́ lòmíì kó san, ìkọ̀kọ̀ gbọ́dọ̀ ṣe láre, ìkọ̀kọ̀ gbọ́dọ̀ ṣe Ìjẹ̀ṣà. Torí gbogbo eré tí wọ́n sá, wọ́n grant ẹ̀ bẹ́ẹ̀, ẹ̀ jẹ́ kó rí àyè jáde. Ìgbésẹ̀ wo ni ó kàn tẹ́ fẹ́ gbé pẹ̀lú ìtìlẹ́jọ́? Kò sí ìgbésẹ̀ kankan tá a fẹ́ gbé jù ni pé kí àwọn ìjọba kí wọ́n fi ojú ṣùnùkùn wo ọ̀rọ̀ yìí kí wọ́n dẹ̀ dájọ́ tó yẹ àti tó péye kí wọ́n gbọ́ lẹ́nu ọ̀tún kó gbọ́ lẹ́nu òsì torí láti oṣù méjì tí nǹkan yìí ti ṣẹlẹ̀ kò síyàn tó gbọ́ ha lẹ́nu ọmọ lẹ́nu ìyàn tí nǹkan ṣẹlẹ̀ sí ọmọ tí adé ń sọ yìí náà fẹnu ara ẹ̀ sọ wípé Ìjẹ̀ṣà ò bá òun sùn kí lè ta wá ń dì í mú. Please, your name once again. My name is Ewatomilola. Ohun Ewatomilola tó jẹ́ àbúrò bàbá Ìjẹ̀ṣà àfúrásì ẹni tí wọ́n fi ẹ̀sùn kàn náà ní ẹgbọ́tàn yẹn tó ń ṣàlàyé fún iléeṣẹ́ BBC News Yorùbá ibi tí ọ̀rọ̀ dé dúró àti bí ọ̀rọ̀ náà ṣe bẹ̀rẹ̀. Ṣáájú nígbà tí ìgbẹ́jọ́ ń lọ lọ́wọ́ agbẹjọ́rò bàbá Ìjẹ̀ṣà sọ wípé
nígbà tí wọ́n kọ́ ní tán kọ́ gba béèlì bàbá Ìjẹ̀ṣà ohun mẹ́ta tí wọ́n ní kó mú wá. Àkọ́kọ́ wọ́n ní kó mú òṣìṣẹ́ ìjọba tó wà ní ìpele 16 ìyẹn level 16 pé kó mú wá. Ẹ̀kejì wọ́n ní kó tún mú owó ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún náírà márùn-ún pé kó mú wá 500,000 naira pé kó mú wá gẹ́gẹ́ bí owó béèlì. Gẹ́gẹ́ bí ohun tí agbẹjọ́rò bàbá Ìjẹ̀ṣà sọ, nínú ohun mẹ́ta tí wọ́n ní kán mú wá yìí, onídùúró nìkan ni wọn ò rí, ìyẹn ẹni tó jẹ́ òṣìṣẹ́ ìjọba tó wà ní ìpele 16 ìyẹn level 16. Gẹ́gẹ́ bí agbẹjọ́rò náà ṣe sọ nílé ẹjọ́ ṣáájú, ó sọ pé wọ́n kọ́kọ́ rí ẹnì kíní tó ṣe tán láti dúró fún bàbá Ìjẹ̀ṣà, ṣùgbọ́n ẹni náà ó yí òun padà nítorí gbogbo bí ọ̀rọ̀ ṣe ń lọ lórí ayélujára, bí wọ́n ṣe ń fa gbàgbó bó ṣe ń lọ. Wọ́n sì lè dárúkọ òṣèré tíátà kan tó tún jẹ́ ojúgbà bàbá Ìjẹ̀ṣà tí wọ́n ní ó ń pariwo lórí ayélujára. Gẹ́gẹ́ bí ohun tí wọ́n sọ, ẹni náà ní òun ṣe onídùúró mọ́ nítorí ọ̀rọ̀ tó ń lọ. Wọ́n ní wọ́n tún rí ẹlòmíràn, ṣùgbọ́n ẹlòmíràn yẹn tún sọ pé òun tún ṣe onídùúró mọ́. Ìdí rèé tí wọn kò ṣe ráyè gba béèlì bàbá Ìjẹ̀ṣà ṣáájú. Ṣùgbọ́n báyìí agbẹjọ́rò bàbá Ìjẹ̀ṣà wá sọ fún adájọ́ májísírèètì náà pé ó jọ kó jàre nítorí pé ara bàbá Ìjẹ̀ṣà yóò dá pé kó fi sílẹ̀ nítorí ìlera ara rẹ̀, wípé kó fi sílẹ̀. Ṣùgbọ́n adájọ́ ní pé ọ̀rọ̀ náà ó ti kúrò ní kàwọn o, nítorí pé àwọn tó ń ṣiṣẹ́ ní ẹ̀ka ètò ìdájọ́ fún ìjọba ní ìpínlẹ̀ Èkó wọ́n ti kọ̀wé pé kí wọ́n gbé ẹjọ́ náà, pé kí wọ́n gbé lọ sí ilé ẹjọ́ gíga. Gift, you got that number? You got that number? A ṣì wà ní ilé ẹjọ́ báyìí, níta tí ń mú bó ṣe ń lọ wá fún yín lórí ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà. Ọkọ̀ bọ̀gìnì ọlọ́pàá RRS rocket tí ẹ̀ ń wò yìí, òun náà ni wọ́n kọ́kọ́ fi gbé bàbá Ìjẹ̀ṣà wá sí ilé ẹjọ́ ṣáájú, òun àti àwọn afurasí mìíràn tí wọ́n wá jẹ́ ẹjọ́ lórí onírúurú ẹ̀sùn. Gẹ́gẹ́ bí ohun tí a mọ̀ ṣáájú, adájọ́ májísírèètì ní Yaba níbi tí a wà yìí ti sọ pé àwọn ò tí ì lè fi bàbá Ìjẹ̀ṣà sílẹ̀ lọ́wọ́ yìí o, nítorí pé ẹjọ́ náà wọ́n ti fẹ́ gbé lọ sí ilé ẹjọ́ gíga ti ìlú Èkó. Nítorí náà ó ní kò sí ní ìkáwọ́ òun láti fi sílẹ̀, ṣùgbọ́n ó fi kún pé níbi tí wọ́n máa lọ fi sí ní àhámọ́ ọlọ́pàá ní pàǹtí, wípé kí wọ́n rí dájú pé wọ́n fún un ní ààbò tó péye. Ó tún ní kán tó fún un ní ìtọ́jú tó péye bákan náà, nítorí pé ọmọ Nàìjíríà ni, àti pé kì í ṣe ẹranko, àti pé níwọ̀n ìgbà tí ẹjọ́ ò tí ì sọ pé ó jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kàn án, ó lẹ́tọ̀ọ́ lábẹ́ òfin láti pé kí wọ́n ṣètọ́jú rẹ̀ gẹ́gẹ́ bó ti tọ́ àti bí ó ṣe yẹ. Iléeṣẹ́ BBC News Yorùbá ló ń jábọ̀ fún yín láti ilé ẹjọ́ magistrate ti Yaba ní ìlú Èkó, níbi tí wọ́n gbé bàbá Ìjẹ̀ṣà wá, níbi tí wọ́n ti bẹ̀rẹ̀ ìgbẹ́jọ́ rẹ̀ lórí ẹ̀sùn tí wọ́n fi kàn án wípé ó bá ọmọdé tí ò tí tọ́jọ́ orí rẹ̀ kò tí tó 18 nípò ní àṣepọ̀ lọ́nà àìtọ́. Bàbá Ìjẹ̀ṣà ti fojú balẹ̀ ẹjọ́, ó ti dúró sí iwájú adájọ́, ó ti sọ̀rọ̀, agbẹjọ́rò rẹ̀ sì ti sọ̀rọ̀. Bákan náà ni agbẹjọ́rò ìjọba òun náà ti sọ ohun tójú rẹ̀ tó. Ṣùgbọ́n níbi tí ọ̀rọ̀ dé báyìí, wọ́n ti ní kán taari ẹjọ́ náà lọ sí ilé ẹjọ́ gíga ìyẹn High Court tìlú Èkó. Wọ́n ti ní kán gbé ẹjọ́ náà lọ síbẹ̀. Bó bá ṣe máa jẹ́, a ó tún máa fi tó yín létí bó bá ṣe máa jẹ́. Tí wọ́n fẹ́ mọ bó ṣe ń lọ káàkiri àgbáyé, ẹ̀yin ṣáà ti máa kàn sí wa lójú òpó Facebook, a wà ní @BBC News Yorùbá. Bákan náà lórí Instagram, a wà ní @BBC News Yorùbá. Ẹ tún lè kàn sí wa lórí ìkànnì wa www.bbcyoruba.com tàbí kẹ́ lọ sí bbc.com/Yorùbá láti mọ bó ṣe ń lọ nípa ti ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà àti nípa ti àwọn ìròyìn míì káàkiri lórílẹ̀‐èdè Nàìjíríà àti káàkiri àgbáyé. Ó tó tún di ìgbà míì tá ó tún máa mú àkọ̀tun ìròyìn míì wá sójú wòran yín àti sétí ìgbọ̀yìn. Olúmídé Wádùgẹ̀ ló ń jábọ̀ láti ilé ẹjọ́ májísírèètì ti Yaba nílùú Èkó.
ṣì wà nílé ẹjọ́ yìí o. A ṣì wà nílé ẹjọ́ yìí o, ṣùgbọ́n à ń padà bọ̀. Now